A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí í ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì, ọjọ́ keje nínú oṣù kẹta ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ṣe ìlérí láti ró àwọn obìnrin èyí tó ń lọ bíi mílíọ̀nù 10 àwọn obìnrin ní agbára tí ní ọdún 2027. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí èyí tí wọ́n sọ ọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé ó ti di dandan báyìí láti ṣe ìgbárùkùtì àtìlẹ́yìn fún àwọn obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà káwọn náà lè dá wà kí wọ́n lè dá bọ́ ẹnu wọn àti bọ́ àwọn ènìyàn lábẹ́ wọn, yàtọ̀ sí kí àwọn obìnrin kí wọ́n máa ṣe agbe tàbí hùwà tí ò tọ́ èyí tó dójú tì ní láwùjọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n fi léde fún àwọn oníròyìn látọwọ́ ẹni tó jẹ́ alákòóso fún ìgbárùkùtì ọ̀rọ̀ obìnrin ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Imama Suleiman Ibrahim, èyí tó sọ di mímọ̀ sọ wípé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti gbé gbogbo ètò kalẹ̀ báyìí láti ṣe ìgbárùkùtì àtìlẹ́yìn aláìlẹ́gbẹ́ fún àwọn obìnrin eléyìí tí wọ́n rú àwọn obìnrin tó ń lọ bí mílíọ̀nù 10 ní agbára lọ́dún 2027 fún ìsàmì ayẹyẹ àyájọ́ àwọn obìnrin lágbàńlá ayé. Gẹ́gẹ́ bí Imama ti sọ̀rọ̀ náà, ó wá ní bí obìnrin bá ní iṣẹ́ lọ́wọ́ tó sì jẹ́ obìnrin eléyìí tó ní àfojúsùn tí ìjọba àpapọ̀ tó wá ṣe ìgbárùkùtì fún àwọn obìnrin bẹ́ẹ̀ tó ń ti ìróni lágbára, ó ní ìṣẹ́hun ìyà yóò dínkù ní orílẹ̀-èdè Nàìjíríà àti ipò orílẹ̀-èdè Nàìjíríà náà yóò bẹ̀rẹ̀ sí ní máa so èso rere padà sí ọ̀dọ̀ àwọn ará ìlú àti àwọn ènìyàn lẹ́sẹ̀ kùkú. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí òun mà ń ló ti bá àwọn ènìyàn kẹ́dùn látàrí òjò ńlá kan èyí tó rọ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà yìí, èyí tó jẹ́ ipò òjò náà ó ba ilé àti àwọn iyàrá ìtajà tó fi mọ́ àwọn àyè ibiṣẹ́ míì èyí tó ń lọ bí 50 ló bàjẹ́ ní ìpínlẹ̀ Èkìtì. Oyèbánjí ti ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì wá ṣe ìlérí àtìlẹ́yìn fún àwọn ènìyàn tí òjò alágbálúgbú omi àgbàrá ọ̀hún tó ṣe lọ́ṣẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún wọn, ìrànlọ́wọ́ owó eléyìí tí wọn yóò fi tún àwọn nǹkan tí òjò bàjẹ́ tí wọn yóò fi tún ṣe gẹ́gẹ́ bí ìlànà àti ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkìtì láti lè jẹ́ kí àwọn ènìyàn wà nínú ìdùnnú, ayọ̀ àtohun àlàáfíà. Gẹ́gẹ́ bí gómìnà ọ̀hún lásìkò tó ṣe àbẹ̀wò sí àwọn àyè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, àwọn ìlú bíi Ìpotì, Èjìyàn, Ọ̀wátẹ̀dó àti Odò Ọwá Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìjerò Èkìtì èyí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Oyèbánjí èyí tí igbákejì rẹ̀ ṣojú fún èyí tó ṣe àbẹ̀wò sí àwọn àyè èyí tí àgbàrá òjò àrò ẹ̀rọ̀dá náà tó ti ṣọṣẹ́, eyín arábìnrin Moníṣádé Afúyẹ̀ èyí tí ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Èkìtì tó ṣe àbẹ̀wò síbẹ̀ wá rọ àwọn ènìyàn láti rí dájú wípé lásìkò òjò èyí tó ṣẹ̀ ń wọlé bọ̀ yìí kí gbogbo àwọn kòtò ìdáminù kó wà ní gerege, kí àwọn èèyàn sì rí dájú wípé ilé wọn ó wà ní ipò tó dáa. Ó ní nípa ìdí èyí ọkàn wọn yóò balẹ̀ bí òjò bá ń rọ̀. Ó wá ní ìjọba ìpínlẹ̀ Èkìtì yóò ṣe ẹ̀tọ́ fún àwọn ènìyàn tó lọ bí 50 èyí tí òjò ọ̀hún ṣe lọ́ṣẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àjò láyé bá a bá ti dàgbà dògbó, nígbà tí àsìkò oníkálukú bá tó yóò máa sọ̀kalẹ̀ ní ibùdó rẹ̀ ni. Ẹni tó ti fìgbà kan jẹ́ agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan, ọ̀mọ̀wé Dóyin Òkúpè, òun mà ló ti dágbére fún ayé.
ó dìgbò ṣe lẹ́ni ọdún 72 gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Òkúpè èyí tó wà láti Ìpẹ̀rù Rẹ́mọ ní ìjọba ìbílẹ̀ Ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ Ògùn, òun ni wọ́n kéde rẹ̀ láàárọ̀ kùtùkùtù òní tí í ṣe ọjọ́ Jímọ̀ wípé Òkúpè ó ti dágbére fún ayé lẹ́yìn àìsàn ráńpẹ́ kan èyí tí wọ́n ní ó ṣe bàbá òun. Gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ Ògùn, Ọ̀nàrẹ́bù Jamiu Ashimi, eléyìí tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ikú Doyin Òkúpè ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn sọ di mímọ̀ wípé síwájú òun ti pe àwọn mọ̀lẹ́bí, ẹbí àti àwọn tó súnmọ́ olóògbé ọ̀hún láti kọ́kọ́ fi ìdí ikú rẹ̀ múlẹ̀ wípé ṣé lótìtọ́ àbí kìí ṣe bẹ́ẹ̀ síwájú kó tó di wípé alága ìjọba ìbílẹ̀ ọ̀hún eyín Jamiu ó wá ṣe é lálàyé fún àwọn oníròyìn wípé lótìtọ́ àti lódodo ikú kò jẹ́ ká gbádùn obì tó gbó káká o. Ó ní olóyè Doyin Òkúpè ó ti dágbére fún ayé báyìí lẹ́ni ọdún 72 nílé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn àìsàn ráńpẹ́ kan eléyìí tí wọ́n ní ó ṣe bàbá òun tí í ṣe oníṣègùn òyìnbó èyí tó padà di olóṣèlú nígbà ayé rẹ̀. Ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ olóògbé náà, olóyè Michael Adésànyà èyí tí í ṣe aṣojú ọba tìlú Ìṣàrà Rẹ́mọ, òun náà fìdí ikú Òkúpè múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo ni ọ̀mọ̀wé Doyin Òkúpè ló ti dágbére fún ayé wípé ó dìgbò ṣe kí Ọlọ́run kó jẹ́ kí ọdún kó jìnnà síra wọn. Ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ti ilé iṣẹ́ méjì kan pa báyìí látàrí àwọn ìṣẹ̀lẹ̀ àjálù èyí tó ń wáyé nílé iṣẹ́ náà, níbi tí àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ ọ̀hún tí wọ́n ní ọ̀kan nínú wọn ó jọ́lọ́run bá nípè látàrí àwọn irinṣẹ́ èyí tí wọ́n ń lò nílé iṣẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà látọwọ́ ọ̀gá àgbà task force àti ọ̀gẹ́pà eléyìí tó fi ọ̀rọ̀ náà léde, èyí tó gbẹnusọ fún gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe é lálàyé, ọ̀gbẹ́ni Farouk Akíntúndé ṣe é lálàyé wípé lótìtọ́ àti lódodo ni wọ́n ti ti àwọn ilé iṣẹ́ méjì náà pa, èyí tí ìwádìí sì ti ń lọ báyìí láti mọ pàtó ohun tó ń fa ìṣẹ̀lẹ̀ ikú pẹ̀lú bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń fi ara pa, èyí tí wọ́n ní àwọn ilé iṣẹ́ yìí àwọn èèyàn tó ń lọ bí 7 ló ti fara pa nílé iṣẹ́ náà. Ilé iṣẹ́ ọ̀hún tí wọ́n fi orúkọ rẹ̀ léde eyín Quantum Steel Industry èyí tí wọ́n ló wà ní Ògìjò ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn àti Sinfeng Plastic Limited èyí tí wọ́n ló wà lójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn ni wọ́n ti pa tí wọ́n sì ti fi kọ́kọ́rọ́ rẹ̀ pamọ́ sí abẹ́ ibùsùn gómìnà Dàpọ̀ Abíọ́dún títí di ìgbà tí wọ́n parí ìwádìí kírúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kó má máa ṣẹlẹ̀ mọ́ láwùjọ. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin takasùfé obìnrin tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Tiwa Savage mà ló ti ṣe lálàyé ìdí tó fi kọ̀ jálẹ̀ láti máa gba àwọn olórin takasùfé tó ṣẹ̀ ń dìde bọ̀ nínú ayé sọ́dọ̀ kóhun náà mú wọn mọ́ra gẹ́gẹ́ bí olórin tí ó wà ní abẹ́ ilé iṣẹ́ ìgbórinjáde rẹ̀. Tiwa Savage ní ẹ̀bùn tí Ọlọ́run fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó ní lótìtọ́ àti lódodo
lòun lè kọrin bẹ́ẹ̀ sì rèé òun tún lè kọ sílẹ̀ fún àwọn ènìyàn. Ó ní ṣùgbọ́n òun ò ní ẹ̀bùn láti mọ bí a ṣe ń gbé olórin tó ṣẹ̀ ń bọ̀ nínú ayé gbé tira ká máa ṣe wọ́n jòjòló bí ọmọ tuntun. Ó ní nǹkan kan péré tóun lè ṣe náà ni wípé òun lè kọ́ ilé ìwé èyí tí wọn yóò ti máa kọ́ àwọn ọ̀dọ́ tó bá ní ẹ̀bùn orin ní ọ̀nà tá à ń gbà kọrin àti ọ̀nà tá à ń gbà lo ohùn láti fi kọ orin àdídùn jáde. Ó ní yàtọ̀ sí èyí òun ò ní ẹ̀bùn bí àwọn tó kù bí wọ́n ṣe ń gbé àwọn olórin tí wọ́n ṣẹ̀ ń bọ̀ bí wọ́n ṣe ń gbé wọn tira tí wọ́n ń gbà wọ́n sínú ilé iṣẹ́ orin wọn. Gẹ́gẹ́ bí Tiwa Savage bó ti sọ̀rọ̀ náà lórí ètò kan, ó nítorí wípé wàhálà àwọn olórin kéékèèké tó ṣẹ̀ ń bọ̀, Tiwa Savage ní wàhálà wọn pọ̀ ju ọmọ ìkókó lọ nítorí pé gbogbo ọ̀nà ni wọn yóò máa wà láti rí pé àwọn náà di ìlú mọ̀ọ́ká tí wọ́n sì kọ̀ láti ba orúkọ ọ̀gá èyí tó ń gbé wọn káàkiri láti ba orúkọ ènìyàn ọ̀hún jẹ́. Gẹ́gẹ́ bí Tiwa Savage bó ti sọ ojúwòye tirẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ wa, mo gbà á ládùúrà wípé ilé wa kò ní kan, adùn yóò máa jẹ́ tiwa o. Àmín. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.